ẹ máa tẹ́tí sí èmi pé tí wọ́n gbé kápọ̀wọ́ sọ̀rọ̀ òótọ́ ìmọ̀ bí oníṣòro àwa ń gbàgbọ́ rẹ̀ mọ́ lọ́wọ́. wọ́n ti dọ̀dẹ̀ àtọ̀láyé tí wọ́n ṣe wá ní ìmọ̀ bí ti dé wọ́n ti dọ̀dẹ̀ àtọ̀láyé ìmọ̀ bí ti dé wọ́n ṣe wá ní ìmọ̀ bí ti dé. àtọ̀láyé ilé ayé yìí kò ṣe dájú àtọ̀láyé ká fọwọ́ sọ̀wọ́ òótọ́ àtọ̀láyé ti dé. àtọ̀láyé ilé ayé yìí kò ṣe dájú àtọ̀láyé ká fọwọ́ sọ̀wọ́ òótọ́ àtọ̀láyé ilé ayé yìí kò ṣe dágbé. ẹ káàsán ẹ kọ́rọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ níbikíbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ ètò Àgànláyé lórí Radio Lagos 107.5 FM tiwantiwa. ẹ ṣáà ti mọ̀ wípé àárọ̀ ibì kan lọ́sàn ibì kan ọ̀sán ibì kan òǹlálẹ̀ ibì kan bọ́bá mi aláwòrán bí èyí tó wù bó ṣe dá gbogbo wa sí orílẹ̀-èdè àgbáyé káàkiri nìyẹn bẹ́ẹ̀ kàndẹ̀lì òun nìkan náà lọ́lọ́run lórí gbogbo wa lẹ́yìn ẹ̀ òun náà tún ní o torí pé lẹ́yìn ọlọ́run ni ẹ jẹ́ ká máa wá dúpẹ́ ká máa yin Olúwa nítorí pé ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé lórí àti èmi àti ẹ̀yin láti January 1 títí tó fi di December 5 ìní tó sì jẹ́ mi yéké wípé tó bá tún di January ọdún tó ń bọ̀ àti èmi àti ẹ̀yin látùnjọ́ máa kíra wá happy new year tátùn wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ṣé kó wàá tó rò ní àbí kò tó ní ọpẹ́ láti dú ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mù ọ̀pọ̀ lájọ sùn lánàá tọ́pọ̀lọpọ̀ wọn ti dẹni àgbégbìn ìmí ti wà ní mọ́ṣúárì ẹlòmíì wà lọ́sibítù ẹlòmíì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kódà wọn ti ń tọrọ òkú fẹ́ lòmíì ṣùgbọ́n èmi àti yín èmi rèé lẹ́nẹ́ mo tún ti wà lórí àpèrè mi láti ti túkọ̀ ètò Àgànláyé pẹ̀lú gbogbo yín pátápátá nínú àlàáfíà ara tẹ́yin náà wà nínú ilé ni ibi iṣẹ́ ni ìdí òwò yín ni ṣẹ́yìn wà lórí ìrìn ní àbí nínú mọ́tò tó bá wá jẹ́ wípé o bá wà mọ̀ orí gẹ́gẹ́ bẹ́mi náà ti mọ̀ o mo ní kó o wá yá mi ní ìṣẹ́jú kan kó o fi sọ fọ́lọ́run wípé o dúpẹ́ àníkẹ́yìn mùsùlùmí sọ wípé alihamdulilayi ẹ jẹ́ ká wo onígbàgbọ́ sọ wípé ẹ jẹ́ ká hallelujah ká hó ìró ayọ̀ fún Olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tó kù tí ẹ wà ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run torí pé ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. 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 ènìyàn kan lọ́lọ́run mi rí o bí ènìyàn kan lọ́lọ́run mi rí bí ènìyàn kan lọ́lọ́run mi rí o ènìyàn kan lọ́lọ́run mi rí ẹ̀dá ló ń gbàgbé Olúwa kò gbàgbé rẹ̀ nìkan bí ènìyàn kan lọ́lọ́run mi rí. appreciation mo dúpẹ́ oníbùwọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní bí ènìyàn kọ́ lọ́lọ́run rí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ṣeun torí pàánù rẹ̀ dúró láéláé lórí èmi àti yín torí pé gbogbo èrò ọ̀tá kò jọ lórí èmi àti ẹ̀yin kí wá ló dé tá ò ní ṣọpẹ́ Jùmọ̀ bí omi ṣòro lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Jùmọ̀ rere ti mọ wá sílé ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò alálùbáríkà tẹ̀ tí ń retí ètò Àgànláyé mo ní kí ló wá ṣẹ̀yìn ẹ̀yin máa ma pera yín lólùfẹ́ mi ṣé wọ́n ti tẹ̀lé mi lórí YouTube ṣé o ti tẹ̀lé mi lórí Instagram mo ní ṣé o wà lórí Facebook mi ẹ̀ ń gbádùn mi báwo ni mo ṣe fẹ́ gbádùn yín tí ẹ bá lọ máa like gbogbo àwọn
ètò tí mo ti ṣe látọdún látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò Àgànláyé látọdún tó kọjá gbogbo ẹ̀ pátápátá ló wà lórí YouTube ẹ yá lọ sórí YouTube bí mo ṣe ń bá ẹ sọ yẹn tẹ́ Jùmọ̀bí Omíṣore tàbí kò ti Àgànláyé wà á ti rí wa níbẹ̀ tẹ́ ẹ bá ṣe ń follow wa ní kẹ́ ẹ ṣe máa subscribe bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ máa like ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n gbádùn yín mo lẹ́yìn tèmi lórí Instagram official Jùmọ̀bí ó yẹ lọ síbẹ̀ báyẹn ẹ lọ tẹ̀lé mi mo ní a wà lórí Facebook Jùmọ̀bí Omíṣore a wà lórí Twitter Jùmọ̀bí Omíṣore gbogbo orí social media handle lẹ́tí máa bá wa kò sí nǹkan tèmi náà fẹ́ fi gbádùn yín ju wípé bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi kẹ́ ẹ máa tẹ̀lé mi bẹ́ẹ̀ ṣe ń wo program yẹn kẹ́ ẹ máa bá mi share kí olúkálùkù máa wò ó yà ó ti lọ bá yẹn gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin champions mi mo ní ṣe ẹ mọ̀ wípé ẹ gbọ́lidé o eléyìí ò kì í ṣe audio gift mo ti kó wá fún yín ṣé ẹ ti rí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ọmọ méjì ló ń jẹ audio gift kan lélẹ̀ iléeṣẹ́ Royal Food and Drink Nigeria Limited tí wọ́n ń ṣe sweet Rio Pop àwọn náà ni kí n máa kó fún yín wípé gbogbo àwọn champions tó ń bá wọn dòwò pọ̀ tí wọ́n patronize àwọn ṣé mo polúkálùkù ló láwọn èèyàn tiẹ̀ mo ní lórí Rio Pop àwọn champions làwọn customers tiwa àwọn greater tomorrow àwọn tí a máa kó ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí lé lọ́wọ́ lọ́la àwọn ọmọ olórí pípé ọmọ ìdùnnú ọmọ àlùbáríkà lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ bá ti wá ń gbé ètò Àgànláyé kẹ́ ẹ máa dúró de abala àwọn champions níbi tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó sì ní pé kí n máa kó ẹ̀bùn fún yín àwọn náà ń ṣe sweet Rio Pop mo sọ fún yín mo lóríṣìí 4 la sweet Rio Pop wà o ní flavour lóríṣiríṣi a ní mango flavour a ní strawberry a ní passion bẹ́ẹ̀ náà la ní white apple a tún ní mixed fruit tó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ni tí mo dárúkọ yẹn wọ́n tún papọ̀ sínú ẹyọ kan fún yín tó jẹ́ pé àdúrà ò ṣe kí ni kò lẹ́lẹ́gbẹ́ ó nígi tó ṣe é gbámú ó gbé wọn ò tóbi jà àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ tí ò bá tún wà láàtán wàá rí gọ́ọ̀mù nínú ẹ̀ tí yẹn tún jẹ́ ìgbádùn tó tún wà bíi bónọ́ọ̀sì fún ẹ bẹ́ẹ̀ ni ṣúgà ẹ̀ ò pọ̀ jù kò kí n bẹ̀yìn jẹ́ mo ní gbogbo ẹ̀yin champions mi kí wàá làwa náà lè ṣe fún yín ló jẹ́ ká máa kẹ́bùn fún yín lọ́sẹ̀ẹ̀sẹ̀ torí pé àmọ̀pọ̀mọ tó bá ti ń lárí ọ̀pọ̀ ọpọlọ wọn máa ń jí pépé torí gbogbo èròjà aṣaralóore tó wà níbẹ̀ àwọn iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 53 Salamatu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ mo ní báwọn champion ṣe ń bá wọn dòwò pọ̀ ẹ̀yin màmá bàbá tẹ̀ ń ṣe olókoòwò kéékèèké ní àbí ńláńlá adúlọ̀ tí ẹ̀ jáde iléèwé gíga ni àbí yunifásitì ló jáde ni ló wá lóò tí ìrìṣẹ́ má dọ̀ọ̀lá ara ẹ̀ nígbà sábà náà ń sẹ́ẹ̀fù nígbà yẹn a máa ń kó owó àgùnbánirọ̀ wa kó pamọ́ ni tó o bá mú wọn bá tó ṣẹ́kù tó o kó lọ sí nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ ó dá alágbàtà nìyẹn iye kíye tó bá kó débẹ̀ ó ti dá alágbàtà wọn àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water ìyẹn wà lẹ́jẹ̀ wọ́n a ní 75cl a ní 50cl a ní 30cl ó dáa ó mọ́ lólóló àwọn ìjọba sì bòńtẹ̀lú wípé ó dáa ẹ̀yin champions mi ẹ má gọ̀ra yín o mi ò ní pẹ́ pè yín ẹ ṣáàtì mọ̀ lórí ọwọ́ yẹn ẹ má sì jẹ́ kí n ṣòpò sílẹ̀ torí tí n bá ti ṣòpò sílẹ̀ ní jẹ́ kí n rí bí báwọn tèmi sọ̀rọ̀. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn gé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn gé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ìyàn ọmọ tó ń sọ.
bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sáré máa jíṣẹ́ Ìkẹjà Chambers of Commerce and Agriculture wọ́n ń pe gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ láti ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú 20,000 naira kí ẹ gba èrè 50% lórí owó tí ẹ bá fi dáko lásìkò ìkórè yẹn lẹ́yìn oṣù 6 iṣẹ́ àgbẹ̀ kì í kùtà o lè fi ṣe òwò àṣejèrè láti mọ̀ sí i nípa ètò iṣẹ́ àgbẹ̀ lọ́nà ìrọ̀rùn tí Ìkẹjà Chambers of Commerce Industry and Agriculture ìyẹn ICCIA ẹ pè kábíyèsí owó ọ̀làwà sórí 0906 638 7674 0906 638 7674 jẹ́ àǹfààní èrè gọbọi lórí iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ICCIA scheme yìí àgbẹ̀ lọ́ba. Oyè o láti lẹ̀ o, ẹmu mẹ́ta ló. Bóyá pọ́ọ̀pù lọ́ọ̀lì pọ́ọ̀pù. La ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tí o lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti gbé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop. tẹ́ bá rọ́mọ ojo tó ń sòjòjò ẹ má bá wí ìran bá bá wọn ní sojo. ìkọ̀rí àkè ògbúdọ̀ sojo. èyí ló mú ọba kábíyèsí ìlú fẹ́mi lóyè ọlábàmíjẹ́ erípọ́lámí arámúmíjẹ́ onípẹ̀tù ọ̀fìpẹ̀tù ìgbómìnà láà. bíjì múráìnà àlàní adéyẹmí adéníyì. bíjẹ́ àgbákí ọ̀fìpẹ̀tù ìgbómìnà láà. gbogbo ọmọlé àkòrí ìpẹ̀tù ìgbómìnà láà. ọmọ àkòrí kọ̀yànjẹ́ ọmọ akọ̀yítọ́ lọ́rọ̀ rò wá láti lé. ó fi tìfẹ́tì dùnú pé gbogbo àgbáyé lápapọ̀. síbi ìfinijóye àgbà kí. tí wọ́n ti máa jáwé oyè lé bàbá wa múráìnà àlàní adéyẹmí adéníyì. lórí ní ọ̀ndì 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n. tí ìwúyè ó sì wáyé ní ọ̀ndì 30 ọgbọ̀n ọjọ́ December 2020. gbogbo wẹ̀jẹ̀wẹ̀ mú ó di wọ̀ ní ayára shopping complex opposite ìdíyèsù. ní primary school ìpẹ̀tù ìgbómìnà. ìmúdà sírù sáfẹ́jọ́ àmàmà àjàní aláago méjì. tí gbogbo ètò ó sì gbéra sọ ní aago 2 ọ̀sán títí dalẹ́ gbèrè. Chief Alhaji Múráìnà Àlàní Adéyẹmí Adéníyì ló ní ire akárí o ẹ̀wọ̀n akájọṣe. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé lẹ́tọ̀ fún ẹnikẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ bá wa lẹ́nu ètò ni mo ní ẹ má yí kúrò níbẹ̀ o 107.5 òní ọba àwọn rédíò. ṣé ẹ mọ̀ wípé kàkàkà pátá yàtọ̀ sí kókókó ìrókò ibi tó ń lọ ni kí o máa wò kí o gbájúmọ́ nítorí pé ajé eléyìí gbómi mo lẹ̀ ẹ́ lóko àgbòmọ̀mọ́ eléyìí fẹsẹ̀ halẹ̀ owó ibi tó bá wà kò ní jẹ́ kó tètè kéèyàn débi tó ń lọ lásìkò èèyàn kì í tètè débi tí ń lọ bọ̀rọ̀ ẹ má gbàgbé wípé kò sí bá a ṣe máa rìn torí òní mẹ́ kò síwà tó o lè wù láyé tó o máa táráyé lọ́rùn àti dá àwọn kan tó jẹ́ wípé ọ̀tá ògo ni wọ́n tí wọn kò sí ní tó o lè ṣe gbogbo ìṣe rẹ̀ ó máa bí wọn nọ̀nà ìwọ àti wọn ò dẹjọ́ ní nǹkan kan papọ̀ ẹ̀ẹ́jọ́ dúlé ẹ̀ẹ́jọ́ dúṣẹ́ ẹ̀ẹ́jọ́ dọkọ kódà ẹ̀ẹ́gbẹ́ ládùúgbò ẹlòmíì ó lè jẹ́ bí iṣẹ́ ó lè jẹ́ akọni ó kàn ló bá ánìbọ̀kàn tí ẹ̀ ṣe máa ń rìn yẹn bó ṣe ń múra yẹn torí pé o ti ń dán ni o ṣé o wá rí gbogbo òwúrọ̀ àwọn èèyàn báyẹn tó bá jẹ́ni tó bá ní ìmọ̀ dáadáa àwọn ló máa jí o tètè débi tó ń lọ
torí pé bó báyé bá ṣe ń bí tọ́lóyìnbó máa ń pè ní criticize tí àwọn ayé bá ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ẹni báyìí ni kò dáa kò ṣe òun fi hàn ní pé ológo ńlá ni ẹ́ kíwọ náà kó o wá pa kítí mọ́lẹ̀ kó o má fi ṣeré kó o rìn hàì kó o lè tètè débi tó ń lọ kó o tún kọjá abẹ́ ojú lè ti hàn wípé gbogbo gbígbó wọn kíkan wọn dey play ló bá dé. ẹ jẹ́ kí n kí ọmọ mi happy birthday to you ọmọ mi dáadáa òkìkí adé adémọlá gbadégẹṣin adéọyọ ọmọ àǹtí ìbùkún nìyẹn ìbùkún aya adéọyọ happy birthday to you òkìkí wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ni wàá dàgbà wàá dògbó wàá jùyà àti bàbá ẹ lọ wàá di ẹni nílá lágbára ọlọ́run àti mọ̀ ẹ́ ìwọ náà ti mọ̀ wá tún wá mọ̀ wá ju báyìí lọ ò ní ṣẹ́kù ní kékeré happy birthday to you gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá wa sọ mo ní gbájúmọ̀ tó ń ṣe mọ ibi tó ń lọ máa dúpẹ́ torí pé gbogbo nǹkan láyé lọ́wọ́ orí ni o lọ́wọ́ ọlọ́run ni o lẹ́yìn ọlọ́run ni. ẹ̀yin champions mi mo ní ṣé ẹ ti wà níbẹ̀ yẹn hey champions ṣé ẹ ti wà 0705 646 1075 070 5646 1075 070 5655 1075. Hello champion. Hello champion. Hello hip-hop. Kí lorúkọ ẹ? Khadija. Ọmọ ọdún mélòó ni ẹ́? 6 years old. Khadija ọmọ ọdún mẹ́fà ni ẹ́. Kíláàsì wo ló wà? Basic 1. Basic 1. So ó yẹ kó lè ka 3 times fún mi. Ṣé o lè kà á? Ó yá 3 times 1 bẹ̀rẹ̀. 3 times 1 3, 3 times 2 6, 3 times 3 9, 3 times 4 12, 3 times 5 15, 3 times 6 18, 3 times 7 21, 3 times 8 22, 3 times 9 27, 3 times 10 30, 3 times 11 33, 3 times 12 36. Khadija, ibo ló ń gbé, níbo ló ti ń pè mí, àdúgbò wo ni? Ìfakọ̀. Ìfakọ̀ níyẹn ládùúgbò bíbí báyìí ó ti dá lọ́gbà bẹ́ẹ̀ tó bá ti di lọ́jọ́ mẹ́jọ kó o máa bọ̀ ní inú ọgbà Radio Lagos kó o bèrè olóòtú ètò Àgànláyé Ìjùmọ̀bí Omíṣore. Ó ti jẹ́ ẹ̀bùn lọ́wọ́ iléeṣẹ́ Rio Pop, ó jẹ́ àga ìjókòó, ó jẹ́ lunch box, bẹ́ẹ̀ náà ló jẹ́ water bottle. Ṣé ẹ ti rí, mo máa ń sọ fún yín pé àwọn champions mi wọn kì í carry last, ọ̀pọ̀lọ wọn máa ń jí pépé. Láti òní lọ Khadija kó o máa lásù ti Rio Pop. Hello champion. Hello Rio Pop. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Fatia. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún 9 ni mí. Ọmọ ọdún 9 Fatia. Ǹjẹ́ o ti ẹ̀ mọ orúkọ gómìnà ìpínlẹ̀ Èkó? Sanwó-Olú. Wàá sọ fún mi lẹ́dìndín mo gbọ́ bí mọ́mì ṣe ń sọ fún ẹ. Kí lorúkọ pákéjì ẹ̀ sí bá tún gbóhùn wo ò ní jẹ̀bùn? Sanwó-Olú. Kí lorúkọ gbákejì Sanwó-Olú? Ṣé mọ́ ṣe ń pe Sanwó-Olú nìyẹn? Tó bá rí gómìnà ṣé Sanwó-Olú lásán ni wàá pè? O ò ní pè lápẹ̀tàn. Kí ló ń jẹ́ gangan? Babájídé Olúṣọlá Sanwó-Olú. Kí lorúkọ gbákejì wọn? Igbákejì wọn ń kọ́. Kí lorúkọ deputy governor of Lagos State? Khadija Fatia àbí kí ló porúkọ ẹ? Hello Rio Pop. Kí ló porúkọ ẹ? Fatia lórúkọ ẹ. Ó dẹ̀ fẹ́ jẹ̀bùn. Kíláàsì wo ló wà? Ó wà ní Penny 5. Ó wà ní Penny 5. Mo ní kí lorúkọ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ò mọ̀? Kí lorúkọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Ó wù mí kí n fún ẹlẹ́bùn o.
Hello ma. wà á máa sọ fún mi pé hello Rio Pop, hello champion. Hello Rio Pop. kí lorúkọ ààrẹ orílẹ̀-èdè wa? o morúkọ ààrẹ. kí lorúkọ president Nàìjíríà? Ma. president Nàìjíríà kí lorúkọ ẹ̀? President Bola Ahmed Tinubu. so nígbà tí mo pín ààrẹ o mọ̀ tó o bá ti débi lọ́sẹ̀ tó ń bọ̀ bá gbẹgba méjì kó o tó gba ẹ̀bùn ẹ torí pé ọmọ Yorùbá ni ẹ ó ní láti kọ́ èdè wa kó o dẹ̀ tún kọ́ èdè àwọn òyìnbó náà tó bá ti mi ò bínú tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ àdúgbò wo ló ń gbé? Apapa Road. Apapa Road tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ kó o wá pàdé mi nínú ọgbà Radio Lagos ó ti jẹ ẹ̀bùn láti iléeṣẹ́ Rio Pop wọ́n ní kí n fún ẹ lága ìjókòó kí n fún ẹ ní water bottle àti lunch box kí ló máa wá sọ fún iléeṣẹ́ Rio Pop? Ẹ ṣé ma. ó yá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Rio Pop kó o máa lọ. ṣé ẹ ti rí mo ní mo kẹ́bùn wá nítorí pé lásìkò tá a wà yìí December la wà a máa ń fìfẹ́ hàn síra wa ní kò dìgbà tó bá di February nìkan oríṣiríṣi ọ̀nà ló fi lè fìfẹ́ hàn fáwọn èèyàn nípa kó o fáwọn èèyàn lẹ́bùn nípa kó o dùn àwọn èèyàn nínú nípa kó o lọ kíyàn nílé kó o lọ gbé ẹ̀bùn tí ò lérò kó o gbé wá bá a ṣó ti yé yín mo ní mo kó ẹ̀bùn wá bìbà ni ní àsìkò yìí èmi kì í ṣe audio gift o àwọn champions mi I am coming. La 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 la, ọmọdé la, àgbàlá, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry Rio Pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio Pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio Pop mango Rio Pop passion àti white apple àwọn sweet aládùn tí ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio Pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ní kẹ́ẹ̀dé káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti rú àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio Pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio Pop lollipop. Tẹ́ bá rọ́mọ ojo tó ń sòjòjò ẹ má bá wí ìran bá bá wọn ní sojo. Ìkọ̀rí àkí ògbúdọ̀ sójò. Èyí ló mú ọba kábíyèsí ìlú Fẹ́mi lóyè Ọlábàmíjì Erípọlámí Arámúmijẹ. Onípẹ̀tù ọ̀fìpẹ̀tù ìgbómìnà láà. Bíjì Múráìnà Àlàní Adéyẹmí Adéníyì. Bíjẹ́ àgbákí of ìpẹ̀tù ìgbómìnà láà. Gbogbo ọmọlé àkòrí ìpẹ̀tù ìgbómìnà láà. Ọmọ àkòrí kọ̀yànjẹ ọmọ akọ̀yí tọ́lọ́rọ̀ rò wá láti lé. Ó fi tìfẹ́ ti dùnú pé gbogbo àgbáyé lápapọ̀. Síbi ìfinijóye àgbà kí wọ́n ti máa jáwé oyè lé bàbá wa Múráìnà Àlàní Adéyẹmí Adéníyì. Lórí ní ọ̀ndì 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n. Tí ìwúyè ó sì wáyé ní ọ̀ndì 30 ọgbọ̀n ọjọ́ December 2020. Gbogbo ìwẹ̀jẹ̀wẹ̀ mú ó di wọ̀ ní Ayára shopping complex opposite Ìdíèsù. Ní primary school Ìpẹ̀tù Ìgbómìnà. Ìmúdàsírù Sáfẹ́jọ́ Àmàmà Àjàní aláago méjì. Ní gbogbo ètò ó sì gbéra sọ ní aago méjì ọ̀sán títí dalẹ́gbẹ̀rẹ́. Chief Alhaji Múráìnà Àlàní Adéyẹmí Adéníyì ló ní ire akárí o ẹ̀wọ̀n akájọṣe. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ lóòótọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ilé ayé ò ṣe é dá ló bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé Ọlọ́run dá wa fúnra wa ní ẹ jẹ́ ká máa fi ọwọ́ gbéra wa lẹ́jìká sókè ká máa fọwọ́ kọ́ra wa torí pé ẹni tó ń dùn fún lẹ́ni òun ni kó múra síra rẹ̀ o ṣé o rí àwọn tó rí nílẹ̀ ìtàn ara yẹn tó bá di lọ́la o mọ ibi tán lè lọ in tó ṣúọ́jù láyé ní change àti pé gan bàbá lọ lójú òpópónà títì overtaking àwọn èèyàn máa ń overtake èèyàn kódà ní tóun wò tó wà níbi ipò 300 sí ẹ Ọlọ́run lè gbé wá síwájú ẹ̀yin tẹ́ wà níwájú ẹ̀ ní ṣubú àwa tá à ń bọ̀ lẹ́yìn náà gbogbo pátápátá láàdìbí tá à ń lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Nuru Salam nínú ààwẹ̀ ló máa ń wáyé sẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín
Àjìyà Fatima Jùmọ̀bí Omiṣore máa ṣe kẹrẹkẹrẹ ọmọdé ọjọ́ òun ti dàgbà. Ètò Nuru Salam ti pé ọdún 10 tá a ti ń ṣe. Àwa fẹ́ ṣe ayẹyẹ ètò Nuru Salam. A máa fi àmì ayẹyẹ dá àwọn tí wọ́n ti ń fi ọwọ́ gbé wa lọ́wọ́ sókè nígbà tá àti ẹ̀ tí ìjẹ́ nǹkan kan tí wọ́n nígbàgbọ́ nínú wa wípé a sì máa di nǹkan kan. Gbogbo wọn pátá la fẹ́ kí tá a máa gbé òṣùbà kárí láì fún wọn wípé ẹ̀kọ́ àdúró tì. Bẹ́ẹ̀ náà ni a tún wá ń pe gbogbo àyìn tẹ́ fẹ́ jọyìn wa. Tó bá ti di January 28 nínú ọgbà iléeṣẹ́ wa bíbá yẹn náà ni Shehu Jamiu Sheikh Jamiu Sanusi àmì Ọlọ́run àwọn ni wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa fi bọ̀ wá. January 28 mú gbogbo ẹ̀yin olólùfẹ́ Jùmọ̀bí Omiṣore gbogbo ẹ̀yin olólùfẹ́ Rasulu pé kí ẹ wá bá èmi ọmọ kékeré yìí kí ẹ wá ṣàánú mi kí ẹ ra gàbò mi kí ẹ gbé mi sókè ẹ má jẹ́ kójú tì mí o kí ẹ wá o kí ẹ bá mi darapọ̀ àìpẹ́ láì jìnnà ẹ máa gbọ́ tá a máa polówó ẹ̀ mi ò ní yín lára mi ò mú nǹkan kan mi ò máa ṣọ́ mo kàn fẹ́ pè yín ni wípé kí ẹ jẹ́ ká jẹ́ kí ni kájọ kó ọ̀wọ́ rìn ṣé ti gbọ́ ẹ má wọ́rí Nuru Salam ó ti pé ọdún 10 January 28 ló máa wáyé nínú ọgbà Shehu Jamiu Sanusi àmì Ọlọ́run àwọn náà máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá lọ́jọ́ náà. Ṣé ẹ dẹ̀ ti follow mi báyìí gbogbo ẹ̀yin tèmi lórí Instagram lórí Facebook lórí YouTube ẹ lọ follow wa kẹ́ subscribe bẹ́ẹ̀ náà ni kí ni mo fẹ́ sọ fún àwọn champions mi pé ẹ má relent ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń lárí opop ẹ máa fojú síwèé yín ẹ gbọ́dọ̀ sí dádì àti mọ́mì lẹ́nu kí n bá lè máa fún yín lẹ́bùn ìwọ tó máa jẹ gbá next week yóò sì máa fún ẹ nílàdí pàpàpà tó o tètè mọ̀ ó mọ ìyàtọ̀ ààrẹ àti president ó ti so tó bá ti di lọ́jọ́ mẹ́jọ ẹ jẹ́ ká tún pàdé pẹ̀lú àkọ́tún ètò Àgànláyé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fọmọ fọ́kọ ní àbẹ̀fẹ́ gbéyàwó fọmọ ẹ má gbàgbé láti pe Jùmọ̀bí Omiṣore ní alága àdúrà alága àjókòó yìí ẹ pè mí sórí 07044247984 07044247984 ó dàbọ̀.